ìpínlẹ̀ Èkó níbo la bá dé, kí ló ń ṣẹlẹ̀? ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ṣé rálì ó wáyé àbí ò ní wáyé? Mo ń fọwọ́ sọ̀yà fún yín wípé rálì ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ǹjẹ́ MC ló sọ̀rọ̀ àbí kì í ṣe MC? Mo tún fọwọ́ ẹ̀ sọ̀yà lẹ́ẹ̀kan sí pé MC ò wí nǹkan kan, wọ́n kàn ń parọ́ mọ́ MC ni. Torí pé kí ni olóyè Sunday Igboho ṣàbàbá bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ. Bàbá ní í ṣe ló ń parọ́ mọ́ MC o. MC ò sọ bẹ́ẹ̀. Kódà MC ní bó bá ṣeé ṣe lọ́jọ́ gbòǹgàn bá wà nítòsí. Gbogbo àwọn junior pátápátá yóò darapọ̀ mọ́ wa ní ìpínlẹ̀ Èkó láti jọ ṣe rálì Yorùbá Nation náà. Léyìí tó túmọ̀ sí wípé ọ̀pọ̀ ọ̀rọ̀ tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé kí nípa MC lòun ò sọ bẹ́ẹ̀. Àmọ́ wọ́n ní tó bá wá ṣe pé lóòótọ́ ẹ ti ẹ̀jẹ̀ wá gbà pé MC sọ bẹ́ẹ̀. Ǹjẹ́ kí MC ó wá ṣe fídíò tí ó máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi rìn ṣó? Kókó Zaria gbogbo wọn olóyè Sunday Igboho ní pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ nípa wọn yìí gbogbo wọn láti ṣe kéne láti pa wọn lórí aago pé àbà kò sí ntọ́jọ bẹ́ẹ̀ o, àwọn òwì ntọ́jọ mọ́ báyìí, àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀. Ibo ètò tó jòdù wá yà ilẹ̀ ló pé bí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá ń bẹ lẹ́kọ̀ọ́ ní July 3rd wọ́n darapọ̀ mọ́ rálì àgẹ́lẹ́ fi ń ṣe ìbọn Yorùbá ni wọ́n. Inú MC gan ò dùn sí bí wọ́n ṣe ń pààyàn. Inú MC Musiliu Akínsànyà inú rí ò dùn sí bí wọ́n ṣe ń pààyàn. Fúdi eléyìí MC gan dúró tábà ìgbé àníṣe àjọṣe rálì yẹn ni. MC lájọṣe rálì yẹn ni pàjọ máa wà ń bẹ̀ ní lágbára lọ́wọ́ Ọlọ́run. Gómìnà ní pé kinní kan, gómìnà ò sọ pé kinní kan. Ẹgbẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó ọmọ Yorùbá àtàtà ni, ọmọ Yorùbá tó gbédè Yorùbá tí sì máa ń gbàṣà Yorùbá lárugẹ. Kí rìn múra gómìnà ni yóò wá gbádá, yóò dé fìlà, yóò ṣe rẹ́gí gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjìrì, yóò ṣe wá ní àmọ́wá ìpínlẹ̀ Èkó. Àṣírọ́ gbogbo ẹ̀. Tinubu gan tó jẹ́ bàbá gan wọ́n darapọ̀ mọ́ wa July 3rd lẹ́kọ̀ọ́. Kókó Zaria gbogbo wọn darapọ̀ mọ́ wa, gbogbo àwọn junior pátápátá ìyẹn lọ̀rọ̀ dánilójú. Ẹ jọ̀ọ́ mo wà lórí program. Ìyẹn lọ̀rọ̀ dánilójú tí ń jáde látọ̀dọ̀ bàbá wa olóyè Sunday Adéẹmọ Májàsọ́lá Igboho ṣá sí gbogbo ọmọ káàrọ̀ òjíire pátápátá pé ẹ má jẹ́ àbẹ̀rù o, kò sí ní tá a fẹ́ bẹ̀rù lé lórí. Wọ́n purọ́ mọ́ MC ni, wọ́n parọ́ mọ́ Kókó Zaria ni, gbogbo wọn pátápátá kò sẹ́ni tó tì fi ọ̀rọ̀ léde pẹ̀lú fọ́nrán táwọn eléèbó mọ̀ sí fídíò pé ká má wá sí ìpínlẹ̀ Èkó torí pé kíni ọmọ Yorùbá ni wọ́n sì ní gbígbígbí làwọn wà lẹ́yìn ìgbòmìnira lẹ̀ Yorùbá, pé gbígbígbí báyìí làwọn wà lẹ́yìn ìgbòmìnira Yorùbá. Bọ̀ ẹ mọ̀ pé kò sí bó ṣe máa fẹ́ wà tá à ní máa rá àwọn ọmọ àlè. Àwọn ọmọ àlè tí wọn ò rán níṣẹ́ àwọn ló ń wá sórí ayélujára tí wọ́n wá ń sọ̀rọ̀ pé lágbájá sọ gbá àmẹ̀dó sọ nǹkan. Àwọn ọmọ àlè tí wọn ò ránṣẹ́ àwọn ló ń ṣe bẹ́ẹ̀ bá. Àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹ̀yin náà mo lóye Sunday Igboho ṣàpé ọbáyẹ̀yàn kan sọ̀pọ́ọ̀tì o àbẹ̀yàn sọ̀pọ́ọ̀tì o ẹgbẹ̀rún fẹ́ǹsì kì í orí burúkú. Ní tí ń bẹ ńlẹ̀ yìí kò ní ìdí ipa àtẹ̀sẹ̀ ń kọ lẹ́tà sí ìyàn. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Commissioner of Police Odùmọ̀ṣù tẹ̀sí ń kúrọ́ ọmọ náà kan ní kinní kan, bàbá làwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ pé rọ́ ni àwọn òwe ń tọ́jú ọmọ ń bẹ, àwọn ó sì á nígbò wọ́n má wàá ṣe rálì nígbà tí èsè pé Commissioner of Police yẹn ṣe Yorùbá àbà Yorùbá ni wọ́n nà ó. So gbogbo àwọn nǹkan yìí ni ó yẹ kí àwa ọmọ káàrọ̀ òjìire ká mọ̀ nípa rálì ìpínlẹ̀ Èkó. Rálì ìpínlẹ̀ Èkó yóò wáyé ní July 3rd. Yẹyẹ kan ò sì rí yẹ, kò sí ní tẹ̀yàn kan fẹ́ ṣe àá ṣe rálì ìpínlẹ̀ Èkó. Yẹyẹ kan kò rí yẹ. Ibi wọn bá sí ní kí wọn bá dẹ̀ ní kí gbégbé má gbé ibẹ̀ ní gbé. Mi wọn bá ní tẹ̀tẹ̀ ọmọ tẹ̀ ibẹ̀ ní tẹ̀. So gbogbo àrésọ ọ̀rọ̀ kíní kan alẹ́ mi tó fi dá yín lójú pẹ̀lú ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho ṣàbámi sọ pé
bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá ń bẹ lẹ́kọ̀ọ́ yóò darapọ̀ mọ́ rálì Yorùbá nation táwọn ó nà àsíá sókè wọn ní nà àsíá sókè bó sẹ́wọ̀n ẹsẹ̀ Yorùbá ni gbogbo àwọn union nípínlẹ̀ Èkó kò sẹ́ni inú rẹ̀ náà dùn sí bí Fúlàní ṣe ń pààyàn kò sẹ́ni tínú rẹ̀ dùn sí bí Fúlàní ṣe ń gbẹ̀mí àwọn èèyàn lẹ́yọrọ fúndìí èyí gbogbo wọn náà wọ́n ti pàrónú wọn àtọ̀dọ̀fin tán sì rí wípé ọ̀nà tó yá jù àtọ̀nà tó dáa jù náà ni kí àwọn darapọ̀ mọ́ ìpè fún òmìnira léyìí tí àwọn ọmọ Yorùbá dáadáa àwọn ọmọ Yorùbá alálùbáríkà ọmọ Yorùbá tí ó dáa fún ń pè fún àtẹ̀kí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá bàbá Ìbà Gani Adams ni ó líìdì rálì ní July 3rd nípínlẹ̀ Èkó torí nínú ọ̀rọ̀ tó lóye Sunday Igboho sọ wọ́n lákìkanjú ọkùnrin ogun ní Ìbà Gani Adams àwọn sì nígbàgbọ́ pé wọ́n ó gbé wa dé ilẹ̀ ìlérí lágbára lọ́wọ́ Ọlọ́run ìpínlẹ̀ Èkó rálì wà o kò sí tó lè dí rálì lọ́wọ́ gbogbo wa pátápátá gbogbo ọmọ Yorùbá lóye Sunday Igboho ní pé àdélẹ̀ ìlérí àdélẹ̀ ìlérí ní agbára lọ́wọ́ Ọlọ́run ní agbára lọ́wọ́ Ọlọ́run àdélẹ̀ ìlérí July 3rd no going back we are entering that Lagos state in a grand style àárí bàbá wa Ìbà Gani Adams olóyè Sunday Adisa Májàsọ́lá Ìgbòho ṣá akọni odù agogo lẹ Yorùbá pátápátá àárí àwọn náà wọ́n máa wà nínú ọkọ̀ kan náà tájọ máa fi ẹsẹ̀ rìn pẹ̀lú Ìbà Gani Adams àwọn tó ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí àáfàá Habib sọ mo fọlọ́dúnmarè bẹ̀ wá ẹ jẹ́ alágbọ̀ọ́yé gbogbo àwọn tí ń sọ̀rọ̀ pátápátá tó ń bú àáfàá yìí àwọn Fúlàní ìlú Ìlọrin níyà ìgbà tó ẹgbẹ́ náà kúkú sí ń ṣèdè Yorùbá lẹ́nu wọn wá rò pa ní gẹ̀ẹ́tì àwọn Fúlàní ìlú Ìlọrin níyà inú wọn ò lè dùn ẹ̀yìn rínú abímọkú tí dùn rí ni inú abímọkú èé dùn inú abímọkú kìí dùn inú abímọkú èé dùn inú wọn ò lè dùn náà àbí bàbá sọ̀rọ̀ pé àwọn àfáà àwọn ṣìkò àwọn tó lórúkọ nú ẹ̀sìn Islam tí wọ́n fi tìfẹ́ tọkàn máa bá ọ̀rọ̀ Yorùbá nation lọ a máa sọ̀rọ̀ bàbá wa Sheikh Muyideen Ajani Bello a máa sọ̀rọ̀ bàbá wa Akeugba Gold bàbá wa Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá mùsùlùmí ni wọ́n náà ọ̀pọ̀ mùsùlùmí ló dẹ̀ wà bẹ́ẹ̀ sọdọ́ bá ń sọ pé bóyá mùsùlùmí ṣe kí ní kà bó ṣe irọ́ ẹjẹ́ àjọ wò pẹ̀lú áńgù bòmíì gbogbo wa nìyá ìjọ ń jẹ àfi tá a bá kúrọ́ ló kù bọ̀ àwọn Fúlàní ìlú Ìlọrin wọn ò ní fẹ́ gbà pé ká bọ́ lóko ẹrú torí pé péréte nù wọn náà tẹ́lẹ̀ oko ẹrú wọn wà ẹ worú kábíyèsí wa kan ọba jẹ̀jẹ̀ ń wó kọ ìlú yẹn tó lọ kúnlẹ̀ wájú ẹ́míà pèrè ti gbádé lé ọlọ́mọ wàá ṣàánú wa kò sígbà tá a kúnlẹ̀ ní gbádé lórí ọ̀pọ̀ kábíyèsí káfẹ́ kan sí orílẹ̀ dógboro àwọn òòṣà gan bá fi perí yín nù pèbí ọyẹ wọn máa fún yín kò ní kórí máa fọ́ ọba mi pa ẹ lọ rí kúnlẹ̀ ẹ ń kúnlẹ̀ síwájú ẹ́míà who is emir what a nonsense sporadical nonsense upon nonsense yóò máa rí bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá aláṣà adẹ̀ní ìṣe a kì í wé láwàní nílẹ̀ Káàárọ̀ Oòjíire adé là ń dé ìwọ tó bá wá fi adé ilẹ̀ Yorùbá tó lọ́ọ̀rẹ́ fi wọ́lẹ̀ àwọn alálẹ̀ Oòduà ó bí ọ ntí bí ẹ̀dá láyé yóò bí yín torí pé kíni inú kan la fi yín jẹ ọba kì í ṣe pá ní ẹ lọ́ọ̀rẹ́ jẹ ọba kẹ́ ẹ lọ dẹrú Fúlàní bẹ́ẹ̀ bá wá rí pé yà ń jẹ wá bẹ́ẹ̀ wá tọ́ sí ẹrú tí ò tó kó sọ̀rọ̀ àtẹ̀wá ni wọ́n ti kó yín ní papá mọ́ra débi pé ẹ̀ lè sọ̀rọ̀ èmi rò pé tó kàn náà ni pé kẹ́ ẹ̀ pàrónú yín àti ọ̀dọ̀fin kẹ́ ẹ̀ padà á lé torí pé kíni ẹ̀ ń lọ sẹ́dẹ̀ ẹ ti bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ bí wọ́n bá lé yín lẹ́dẹ̀ ẹ̀dẹ̀ tẹ́ padà sí ẹ̀ bà á jẹ́ kábíyèsí ọlọ́fà ìlú Ọ̀fà ẹ̀ sì ń dójú ti gbogbo àwọn ọmọ Ọ̀fà ń ti lé tó kó gbogbo yín ẹ kàn yẹrù Fúlàní jọ kò yóò rí bẹ́ẹ̀ o àwa ń rọ̀ yín à ń bẹ̀ yín ni mo fẹ́ fi àwọn nǹkan kan hàn wá ni
ẹ̀yin náà wò ọba aládé ẹ̀ lè rí dáadáa ni ló kúnlẹ̀ síwájú ẹ́míà ìlú Ìlọrin ó kúnlẹ̀ iwájú ẹ̀ ọba aládé in fact ẹ jẹ́ ń wó kọ kábíyèsí ọ̀ngàn. olórí burúkú ayé òun ọ̀run lọ́ba àjàṣẹ́ ìpò yìí tí ń bẹ̀bẹ̀ tí ń kúnlẹ̀ iwájú Fúlàní ẹ rí pé tiẹ̀ ti bàjẹ́ eléyìí má gbẹnu tán o ọba eléyìí ìṣàlálùbáríkà ọba aládàáda ni ọba òfò ni ọba àjàṣẹ́ ìpò yìí nígbà tí ó lọ síwájú Aláàfin mọ́ kò lọ síwájú ọ̀nà rẹ̀ ṣàlọ́ kúnlẹ̀ mọ́ ó wá kúnlẹ̀ síwájú ẹ́míà Fúlàní tí ẹ ti bàjẹ́ o kò dẹ̀ ní dáa ká lọ jólè rẹ̀ ká jáfin ká jó òǹga ti kálá rẹ̀ aláyé rún. amákàrò òjìrè tínú ń bínú sọ̀rọ̀ yẹn jáde pé kábíyèsí èyí ti jẹ́ àmọ́ ká ẹ lè rí fídíò yẹn fọ́tò yẹn dáadáa ẹ bá ń fi sójú kámẹ́rà kan rí ẹ bá ń fi ojú kámẹ́rà ṣé ẹ ti rí ọba aládé ló kúnlẹ̀ yẹn o ṣẹ́gbọ́n ẹ ká gbá kábíyèsí létí ni kẹ́jẹ̀ rọdí hàn gbogbo ojú kọ́ rọdí hàn gbogbo ẹ̀ ẹ wọ́n bí wọ́n ṣe kúnlẹ̀ síwájú ẹ́míà wọ́n fi Ọọ̀ni rìṣálẹ̀ wọ́n fi ikú bàbá yèyé ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta lẹ̀ wọ́n lọ kúnlẹ̀ síwájú kábíyèsí ẹ bí wọ́n ṣe kúnlẹ̀ wájú ẹ́míà ṣẹ́gbẹ́rì wọ́n ti gbálẹ̀ ọba àjàṣẹ́ èpo ẹ ti rí hàn alákúnlẹ̀ yẹ o ẹ bí wọ́n ṣe múra wọ́n múra bí àwọn àfáà súnà bí ìgbà tó ẹgbẹ́ fẹ́ lọ rèé tọrọ owó oúnjẹ lọ́wọ́ ẹ́míà ọba aládé fa ó dákun bá mú fóònù mi sẹ́ẹ̀rì ọba aládé àwọn ọba táwa ń kàràmọ́ wọn kékeré kò ṣe dáadáa sáàrè sọ́ba rèé àwọn ọba tó yá fún pakẹ́rẹ́ kéèyàn bó sí ẹ̀ǹdí tọ̀tọ̀tọ̀ pé kábíyèsí ẹ ti sínwín àmẹ́ ní kókó fi yín jọba nígbà tó yẹ pé owó lẹ fi ń rin ọba àṣẹ tí ń bẹ lẹ́nu ẹ̀yìn ọba lẹ́kàrọ̀ òjìrì ọjà àṣẹ tí ń bẹ lẹ́nu ọba Fúlàní lọ ẹ wá lọ rèé kúnlẹ̀ lẹ́gà orí yín gan kò yẹ kó rí yín ọba yín délé kábíyèsí ẹ má bínú ọba àjàṣẹ́ èpo wọn nílùú Kwara lẹ́wà tẹ́tìrì èmi sì máa ń sọ kíní kan sẹ́ni gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tí ń bẹ ní Kwara yẹn mo gbé ṣùgbà fún olóró ti ìlú Òró bàbá rẹ̀ sọ̀rọ̀ sókè gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire gbogbo èèyàn náà lórí láìfù nígbà tá a lọ sí ìpínlẹ̀ Òró tá a lọ sí ìpínlẹ̀ Kwara tá a lọ rèé ṣe rálì lóró àwọn èèyàn rí bí bàbá ṣe sọ̀rọ̀ ìsábà ṣé àledọ́dọ̀ ọba àjàṣẹ́ dandandan eléyìí kó sí ààfin lẹ̀ fún wa yóò ti ààfin ni láwọn ọba yahoo gan nonsense à ń ṣe é kí ayé Ọlọ́run ní pẹ́ yẹ̀yìn sáà gbogbo ẹ̀yin ọba tẹ́ lọ rí kúnlẹ̀ òfò fáwọn Fúlàní sáà yín kò ní pẹ́ tọ́lọ́wọ́ èlẹ̀yìn sílẹ̀ jaba àti fàṣìkò ibi olódù tó máa rì tọ́ da gbogbo yín tó fi yín sọ balẹ̀ alórí kọ́ bá wa ká gbogbo yín kò lẹ̀kẹ́ máa lọ gbogbo ẹ̀yin ọba tó bá jẹ́ wípé alákùn jẹ́ alábọ̀dé lẹ́jẹ́ kọ́lọ́dùmarè ọ̀ká yín kò lẹ̀ fún wa kẹ́ ẹ bá bí ti ń ṣe yín kẹ́ ẹ bá kángárá yín kẹ́ ẹ bá kó lẹ̀ káàrọ̀ òjìrè fún wa ẹni alá ẹ kọ́ ẹ̀gbẹ́ bá wa ọmọ káàrọ̀ òjìrè kí ló dé torí kéde torí kọ́ńtíráàtì àtàwọn nǹkan náà dáradára tẹ́ ẹ fẹ́ gbà náà lẹ́ fi wá mórí adé ẹ forí adé wọlé ẹ fadé zẹ̀mbáyé ẹ fi wọlé ta gbangba ẹ̀yin ọba ránran yìí ẹ yé ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ tó bá dé ìpínlẹ̀ Èkó ní July 3rd yẹ kíkan orí yẹ á dé ìpínlẹ̀ Èkó á ṣe rálì ní ìpínlẹ̀ Èkó lágbára lọ́wọ́ Ọlọ́run èmi nígbàgbọ́ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá mi olóyè Sunday Igboho sọ pé gbogbo ọ̀rọ̀ lẹ́yìn kálukú ń sọ yìí àyesọ ọ̀rọ̀ náà ni gómìnà ò ṣe fídíò bí ẹ má wá o ọ̀gá ọlọ́pàá wọn ò láwòrán bí ẹ má wá àwọn tó sì yẹ kí wọ́n pè wọ́n ti pe olóyè Sunday Igboho pé má dáhùn o wọ́n kúrò ọmọ wa ní o ọ̀rọ̀ ò rí bà ẹ mú ẹ kì í ẹran bí òye wa ni ṣe ẹran bí òye ni Sunday Igboho àpátápá ara ọkùnrin ogun àdìsá tí ọ̀rẹ́ nìkan bá jà mọ́ tó fògiri mọ́ra
tá a bá sọ̀rọ̀ jagunjagun sọ̀rọ̀ àwọn tí fa ráyọ̀tì wà là ń sọ ni. ráyọ̀tì yàtọ̀ sógun jíjà. ráyọ̀tì ó yàtọ̀ sógun jíjà. ogun jíjà yàtọ̀ sí ráyọ̀tì. hello yes ma o. orí prógámù mo wà fúnra mi. bẹ́ẹ̀ ni. okay. eléyìí náà WhatsApp ẹ lè pè direct náà a pè ní tí má ti ṣe tán sìn. okay. ẹ má bínú tí olúwa rẹ̀ ń wúkọ́ ló ń ṣàánú wa ni ọ̀rọ̀ yóò báyìí. ogun kọ́ tèmi rè ń wọ́n ọmọ tíìmù ẹ̀yìn stout. ìpínlẹ̀ Èkó láṣẹ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Èkó ẹ má dáwọ́ ọmọ àlè tí ń sọ̀rọ̀ lóhùn o. mo bọ̀ kí gbogbo yín náà fẹ́ bọ́ lóko ẹrú Fúlàní. ó ti tó gẹ́ ìpànìyàn nílẹ̀ Káàárọ̀ Oòjíire afẹ́kọ́ wá sí òpin. ìjínigbé ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire afẹ́kọ́ lódùmarè bá wa fòpin sí. àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kí Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ látòkè wá ràn wá lọ́wọ́ àwa láàrin ra wa lọ́wọ́. ìgbé rárá tá a bá ké iní ó dùn mọ́ lódùmarè tí è sọ̀pọ́ọ̀tì wa o. àkàdá àkóbán aláàbẹ̀ ṣe rálì wọ́ọ́rọ́wọ́ àkàwá ń wí kinní kan pé kinní kan ẹ wá ń kúrọ́ máwọn ẹni ẹlẹ́ni ẹ̀ ń kúrọ́ mọ́ MC ẹ̀ ń kúrọ́ mọ́ Koko Zaria. ẹ̀ ń kúrọ́ mọ́ òǹkàlùkù pé wọ́n ṣe gbá wọ́n ṣàwo kan léyìí tí ò sì rí bẹ́ẹ̀. mo fọlọ́dúnmarè bẹ̀ wá o ẹ jẹ́ á nígbàgbọ́ pé ẹjọ́ ta ni mo wà lórí program. mo wà lórí program ẹjọ́ tó yọ lọ. ẹjọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá gbogbo ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire nílé lóko àti lẹ́yìn odi ẹkún rálì ìpínlẹ̀ Èkó lọ́wọ́ ẹjẹ́ láre ó jàgbá ẹjẹ́ nǹkan gbé nǹkan hanu ẹjẹ́ kó dùn kí kankan kán sí i bí ìpínlẹ̀ Èkìtì ṣe dùn tí ìpínlẹ̀ Oǹdó dùn tí ìpínlẹ̀ Ọ̀ṣun dùn ẹ jẹ́ kí ìpínlẹ̀ Èkó náà kó dùn bìbàbìbà. ẹ má bá ń ṣe ètò Ìṣọ̀kan Ọmọ Oòduà TV ẹ bá ń ṣe àkẹ́ láìkí ẹ̀. ẹ dákun ẹ jẹ́ kí rálì ìpínlẹ̀ Èkó ẹ jẹ́ ó dùn kí gbangban kó kàn sí i. torí pé kí ni àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí o àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí àfi ká fọwọ́sowọ́pọ̀ ńlá fi dé ilẹ̀ ìlérí. ó wá rọ gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire pátápátá nílé lóko àti lẹ́yìn odi ẹ̀yin tó lódùmarè ṣẹ́gi ọlà fún ẹgbárùkù ti rálì ìpínlẹ̀ Èkó